wá ọba tó dá wa sáyé o kò ní fi wá dára tá a fẹ́ o yọ̀ọ̀dà kò ní ṣàìdá fún wa o yọ̀ọ̀dà àṣẹ yọ̀ọ̀dà kò ní ṣàìdára fún wa o yọ̀ọ̀dà ayédùn má ṣe gbàgbé ibi tó gbé wa o ayédùn má ṣe gbàgbé ibi tó má ṣe gbàgbé ẹrántí ilé o ayédùn má ṣe gbàgbé ẹrántí ilé. Olùkọ́yí dìde o ogun tó lọ dìde dìde ogun tó lọ. Olùkọ́yí dìde ogun tó lọ dìde dìde ogun tó lọ. Olùkọ́yí. ọmọ onílé bá jí wọn ajúbà fún ògiri. bí ìran ojú bá jí wọn ajúbà ìwòran. ìran mú àwọn oníjúbà èémí. àtẹ́lẹsẹ̀ àwọn máa júbà ọ̀nà. ìbà mi ìbà akọ́dá. ìbà mi ìbà ṣẹ̀dá. tààlà kọ́dá tààlà ṣẹ̀dá. Ìjẹ́ tí Olùkọ́yí kú ojú mi. Àgbàlagbà ní èdà ṣùgbọ́n mo kú lọ́mọ àgbẹ̀kọ́rùn lórí oko. Wọ́n gbé Olùkọ́yí ọmọ kú lóbi odi. Olùkọ́yí kú sí ìdájọ́ ìjọ wọ́n sì Olùkọ́yí kẹ̀. Ó di ìta gbangba Olùkọ́yí dìde o. èégún ilé ìbà gbogbo òòṣà ọjà àpáta ìbà ni mo ṣe. ìbà ẹni tó dá kí n tó dá. ìran ẹni tó ti tẹ̀ kí n tó mọ̀ tẹ̀. ìbà gbogbo ẹni tó ti ń ṣòwò ètè ṣáájú kí n tó darapọ̀. ìbà gbogbo àwọn tá a jọ jẹ́ akẹgbẹ́. ìbà àwọn tí ń bẹ lẹ́yìn tí a náà tí wọ́n ń wò wá. mo rí bà ẹ jẹ́ kí bà mí ọ̀ṣẹ̀. ṣé àdáṣe inú mọ ìbà gbọ́dọ̀ ń mọ́nìyàn. nbọ́mọdé bá júbà àgbà yóò roko dalẹ̀. bàbá sì júbà ò nílẹ̀ àmọ́ ìyẹni. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì Fẹ̀yẹ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́lẹ̀ Ìbàdàn. èmi a máa dá gbogbo àwọn tí wọ́n bá ń kan sáárá sí wa lóhùn wípé bàbá ti fọpẹ́ fọlọ́run ọba mi olórí àdáàdá tán tá a fi ẹ̀yìn àṣẹ ìṣetán fọlọ́dùmarè. apá àbí tó kù náà ni gbogbo àwọn onísábàbí gbogbo lọ́kọ̀ọ̀kan èjèèjì. àwọn aláṣẹ ìkànnì ni wọ́n ń pè ní aránibánidébẹ̀. bàbá ti pé ibì kan tó ń bẹ́ o tá a tún fẹ́ rìn àjò ara lọ ó bá ti yá eégún wa ó ti yọ rẹ̀ wọ̀n náà nù. bẹ́ẹ̀ náà ni bí wọ́n ṣe ń dúró tìwá tí wọ́n ń tìwá lẹ́yìn lọ́lọ́run ọba tó rán ni níṣẹ́ ló tún fi àwọn èèyàn ló tún fi tìwá o. alájà Aminat Abíọ́dún Babáyẹmí ajá Kọ̀díjà Badmus ya Salam Lámúnigun ajá Rashida Adémọ́lá Ọlájùmọ̀kẹ́ ìyá olóyè bàbá mi olóyè amòfin Tírímísíù Adébáyọ̀ Agbọ́lágadé ọmọ akájé mọ́gàjílé Olúpòyí lọ́jà Àbá ó ṣeun Àṣàbí ọ̀jẹ̀ mi rèé o ẹ̀ṣọ́ kò yóò máa gbọ́yìn. bákan náà mo kí ẹ̀gbọ́n mi dáadáa Alhaji Isaac Alórí Amúnigun ẹnu lóró àgbókojó sí Amúnigun ni Alhaji Isaac wà. Isaac Alórí
bàbá mi olóyè Ọlátúbọ̀sún Ọlábánjí àwo Fáfọre olórí Káwọlẹ́yìn tilẹ̀ Ìbàdàn. Mo kí yín bàbá o, ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n, ẹ sì kú pamọ́ dọdún làrórógbó ọdún fàtọdún ní 1314 sí nọ́mbà ó ti yé àwọn tí ó yé ẹ ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo ọmọ ọ̀pẹ ọmọ ẹ̀dú Ifá ò túbọ̀ mú wọn gbè yín o. Bàbá mi àràbà àbáwo Olúṣẹ̀ṣe tilẹ̀ Ìbàdàn. Gbogbo àwọn wọ̀nyí pátápátá lolódùmarè ń lò fún wa lórí ètò àrà. A fẹ́ lọ a fẹ́ bọ̀, èyí tó bá tún jẹ mọ́ ọgbọ́n inú n ó tún tọ́ wa sọ́nà lórí rẹ̀. Ọba tó ní yín kò ní fi yín lẹ̀, kò ní dá yín dá ayé yín o. Ẹ ní nìkan ṣayé yín. Mo dúpẹ́ pẹ́ òkun. Amòfin Barrister Mọ́gàjí ilé kò bọ́mọ jẹ́. Mo kí bàbá mi náà o. Àlọ́ àtàbọ̀ ọmọ dá aláṣẹ Èdùmàrè. Ẹ kú tẹ́wọ́gbà mí, ẹ kú àtìlẹ́yìn ọmọ yẹn ayédùn nígbà ogbó. Gbogbo àwọn ọmọ tí ń náà Èdùmàrè ò ní ṣe wọ́n ní apàtẹ́mọ́tà. Ọmọdé ilé ẹ káalẹ́ o. Ṣàlàáfíà ni mo bá yín nílà oòrùn, ìwọ̀ oòrùn ní gúúsù láríwá, láàrin gbogbo yíká orílẹ̀ àgbáyé gbogbo tẹ́ tí láǹfààní àti wò mí gbọ́ mi lálẹ́ tòní. 32 FM 949 Ìbàdàn. 32 FM 949 Ìbàdàn ojú òpó tó já sí yàrá méjèèjì tá a sílẹ̀ gbayawu fẹ́yìn olólùfẹ́ wa nù. Ojúpò tó Facebook àti YouTube. 32 FM 949 Ìbàdàn. Ọ̀nà méjèèjì lẹ lè gbà láti máa wò wá gbọ́ wa lálẹ́ tòní. Ṣé ẹ gbàgbé pé ojúpò tí Ọláyínká ọmọ Akóredé Mr. Yédùn náà wà ń ṣíṣílẹ̀ ní ojúpò ti Facebook. Ọláyínká ọmọ Akóredé Mr. Yédùn lójúpò Facebook yẹn lè wò wá ń bẹ̀ náà. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ tí ń wò wá ní gbogbo ibi tá a dá kan 32 FM 949 Ìbàdàn yálà Facebook àti YouTube tó fi mọ́ Ọláyínká ọmọ Akóredé Mr. Yédùn. Bẹ́ẹ̀ tí ń wò wá ẹ̀ náà ní kẹ́ ẹ máa bá wa share rẹ̀. Ẹ má wá gbàgbé YouTube 32 FM 949 Ìbàdàn yẹn ẹ subscribe síbẹ̀, ẹ wọlé sí ṣọ́ọ̀bù wa kẹ́ ẹ lè máa rí gbogbo ọjà tá a pàtẹ́. Bẹ́ẹ̀ náà ní kẹ́ ẹ bá ń ṣe ní Wá Wo TV, wá ẹ̀dàkọ̀ Wo TV ẹ̀ kọ́ pọ̀. Bẹ́ẹ̀ bá ti wọ bẹ́ẹ̀ mọ̀ rí ó ṣe àwọn nǹkan tá a pé kẹ́ ẹ wá wò. Ẹ subscribe síbẹ̀ kẹ́ ẹ lè máa rí àwọn ọjà tá a pàtẹ́, mọ́kànmọ́ dúró níwájú ìta ẹ̀ ní rí tí ń bẹ́nu ṣọ́ọ̀bù dáadáa. Kò tiẹ̀ sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́. Ọ̀nà òwò tó ní kálukú mọ̀ lọ́mọ Oníkòyí lókùtà ń tẹpẹlẹ mọ́, ṣùgbọ́n gbogbo ibi tí ọmọ ẹ̀sọ́ Ìkòyí bá yà sí wọn ò di dandan kí wọ́n dá wọn mọ̀ yàtọ̀. Báwọn bàbá wa bí wọ́n ti dá àtọ̀ gédéǹgbé lásìkò tí wọ́n fogún ṣe ìjẹ ìmu tí wọ́n fi ń ṣe okòwò wọn. Lórúkọ Láìdé Báyọ̀nlé, Ìṣọ̀lá Gideon tí wọ́n jẹ́ amójú ẹ̀rọ àti ọlọ́wọ́ bọ́tìnì fún tàṣálẹ̀ tòní, àti àwọn ikọ̀ mi Àyàndìran Ìfẹ́olúwa Abídèmí, Ṣẹ́gun ọmọ Alágbàlá, Àálì ọmọ Akéré, Sharafdeen Adékúnlé Ìṣọ̀lá náà là ń ṣe yín pẹ̀lẹ́ pé ẹ kú etí gbọ́ lórí ètò àrà fún talẹ́ tòní. Ṣé ẹ gbàgbé pé láyà àjẹjọ́ a ti tẹnubọ̀rọ̀, a ti pàpẹ̀tẹ̀ iṣẹ́ ìwádìí bá a ti lọ táàbọ̀ sínú igbó Olódùmarè, bá a ti wọlé sílùú Òkè Gbó, láti Òkè Gbó wọ́n gbé wa ó di rẹ́rẹ́rẹ́rẹ́. Ṣé ẹ gbàgbé pé nígbà tí wọ́n wá gbé wa ní àbáwọlé sí Òkè Gbó, bá a ti wọnú ìlú ni wọ́n gbé wa lọ sí ọ̀dọ̀ bàbá wa M.O. Ọdẹ́jìmí tí gbogbo aráyé mọ̀ sí ọba àwọn wín. Bàbá yìí ni wọ́n ti ń bá wa bá àlàyé bọ̀. Wọ́n ti já mọ orírun Òkè Gbó,
wọ́n já mọ bí àwọn àti Dí Fágúnwà bí wọ́n ti tán wípé bàbá àwọn ẹ̀gbọ́n ló jẹ́ sí Dí Fágúnwà. Wọ́n ti ṣàlàyé eléyìí, wọ́n já mọ̀ pé agboolé tá a wọ̀ ọ̀hún gangan, ibi tá a gbé bí Fágúnwà gangan nu agboolé rẹ̀ nu. Wọ́n ti já mọ oríṣiríṣi àwọn ẹ̀yà àti ìran tí wọ́n tẹ Òkè Gbódó. Bàbá tí wá ṣàlàyé fún wa nípa Òkè Gbó, a fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀ Igbó Olódùmarè. Iná ni àsìkò tó níjẹ̀jọ́. Ṣé mọ̀ pé ìṣẹ́jú 55 ni, kì í jù báwọn náà lọ. Àmọ́ lálẹ́ tòní láṣẹ Èdùmàrè, a mọ̀ gbéra wa rìn pọ̀. Ibi tá a bá lè bá dé níbi tí àkókò wa bá gbà wá dé. Bẹ́ẹ̀ tí ń fìfẹ́ àtayọ̀ gbà wá náà ṣáà ni ẹ máa fi gbà wá lọ. A ní súra wa, bẹ́ẹ̀ lẹ́yìn náà ò ní sú Olódùmarè ọba. Ẹ ní sú olóore yín náà. Ọláyínká ọmọ Akórèdé Mr. Ayédùn yín rèé ó àgbà nínú káṣọ̀rì kìnìún iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu. Ọmọ olóyè ọmọ ẹlẹ́sìn ọmọ àyọ̀rù tátìbẹjọ ọmọ orúkọ tó ń lo bú ọmọ afagùtàn ìyá ṣe rẹ́jà. Àáfi kẹtẹkẹtẹ bàbá fọgbà iléepo ọgbọ́dọ̀ búkọ̀ gbọ́dọ̀ sá bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ nọ́mà àyọ̀rù tátìbẹjì. Àbẹ́ ẹ̀gbọ́n ẹja àròjù ọjà ká lọ kábọ̀. Ń bá a bá padà dé ńkọ́ ká máa wọnú ètò ọ̀rọ̀ lódìdí fún talẹ̀ tòní. Ẹ̀lẹ́mbẹ̀hún ẹ̀kú kalẹ̀. ọ̀rẹ́ ìbá orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbẹ̀ tójúmọ́ gbé wọn wáyé Àṣàbí òdì mórí bá àbàbà mi. Kọ́lọ́hún sọ ọmọ ọba pupa kọ́lá olé ọmọ ṣan onínà mẹ́rìndínlógún kókó lé àjàngì lábàálẹ̀ àrẹ̀kúnú eléégún. Àjọ bí ewé Ọ̀túndé má pè mí mọ́ o, bẹ́ẹ̀ lọ pé ọyẹ àgọ́yádọ́ lóhùn nílé ra o. Ó wu Èdùmàrè ló fún 32 FM níyì rẹ̀. Iyì àtẹ̀yẹ la fi gba àyè máwọn rédíò yòókù lọ́wọ́. Ẹ calm down. Àgbàtọ̀mọdé ẹ̀ máa yọnu sí mi o. Ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀. 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé. Ọlọ́run Abraham, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run àwọn bàbá wa. bẹ́ẹ̀ni o pẹ̀lú ẹ̀mí mímọ́ àti iná agbára ló fẹ́ fi ṣiṣẹ́ ní 2020 nínú ìpàdé máa ń jẹ̀mú ọlọ́dọọdún yọ lọ́rùn àwọn bàbá wa. Wòlíì Fẹ́mi Òní ti CAC Mountain Top Prayer Ministry ní Ọlọ́run pàṣẹ àpàdé àdúrà yìí fún lọ́dọọdún o. Kó tó yá ní prayer six alọ́ ní ìbápàdé Ọlọ́run àwọn bàbá wa. Àkòrí ẹ̀ Holy Ghost and Fire pẹ̀lú ọwọ́ iná àtẹ̀mí mímọ́. Gbogbo ìdè máa já, ogun máa ṣẹ́, oníròbìnújẹ́ máa dalayọ̀. Lábẹ́ ìfàmì òróró yọ Prophet Akébíyìmá, Prophet Clement Olúṣọlá, Pastor Isaiah O. Aládé, Prophet C. Ọláyà, Prophet Máyọ̀wá Fèyíjì, Pastor A.A. Jimá lólùgbàlejò. Lábẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run lórí ìwòlíì rẹ̀. Prophet Olúfẹ́mi Òní. Àwọn olórin ẹ̀mí Akíntúndé Ìlàíjà, Bọ́sẹ̀ Super, Yẹmí David Látàbúlẹ̀, Máyọ̀wá Àdì, Tolú Ìbítóyè, Ọpẹ́yẹmí Madu, Esther Palẹ̀mọ́ Adégbóyèga, Táíwò Ògòbí, Prayer City tó wà lẹ́lẹ́nu sóńsó náírà tìbàdàn láti máa pàdé o. Ọjọ́ Monday 23rd November the Friday ni ọ̀sán tó ọdún nínú àdúrà yóò fi máa jò. Ọlọ́run àwọn bàbá wa ní 2020. Ó fẹ́ rìnrìn agbára pẹ̀lú ẹ̀mí mímọ́ àti iná. Comedy is not just an art of humor, but can be likened to a game of football. Reboot, allow me concentrate. When laughter attacks the ribs are cracked. Like every team, there is a coach who leads the charge. Laughter League is here with remote in control. Starting 11, Sheilo, Wuli Agba, Life Up, Dr. Smart, Wuli Arule, Peteru, MC Damola, Baba Alaria, Dr. Whiteberry, Obama, Shete, and many more. Music, Fabulous Peace, Oli Kwade, and Gabriel. Dance by Symbols, Expandables, Chrysolite Dancers, DJs, MC, Mascot, Lobians, Gate Feed, Trinity, 1K, Europa League, 5K, Champions League, 200K. Is it on the table? 25,000. A single person on the table, 25,000 naira. The table is for him. Date, November 22nd, 2020. Time, 4 p.m.
Venue, Move 21 Event Center, Ring Road, Ibadan. Laughter League with remote in control. See you there. Iléeṣẹ́ Mayor KK Global Engineering Company tó nílẹ̀ Grace Estate Adébáyọ̀ Ìdíayùn rẹ̀ iná ti wà ń bẹ̀ àwọn èèyàn ti ń gbé bẹ̀ ẹ̀dínwó sì ń tẹ̀síwájú $650,000 ní plọ́ọ̀tì kan ilẹ̀ àti dáwọ́ ẹ̀ padà sí $450,000 pẹ̀lú ẹ̀bùn àyè san díẹ̀díẹ̀ náà wà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè fúnlẹ̀ wa láwọn bòmíì. Ìlú tuntun Ọ̀fà Akala Expressway Ìfàtúmọ̀ Olódó area Igbó Olóyin Ọ̀jọ́ area Ìdó area gbogbo ẹ̀ iná ti débẹ̀ inú gbòòrò Ìbàdàn ni. Wàyí o gbogbo ẹ̀yin tá a ti yọlẹ̀ fún ní Grace Estate ẹ máa yọjú sólú iléeṣẹ́ wa látàsìkò yìí lọ títí di ìparí oṣù kọkànlá fún tẹ̀síwájú ni o. Iléeṣẹ́ Mayor KK Global Engineering Company tó wà ní Àgbáńlé Páànù Complex Odò Ọ̀nà Eléwé Ìbàdàn. Hello 07053936013 website www.mkkengineering.com. àtọmọdé àtàlàgbà ó yẹ kí lè fẹ́ lò ó. Dòdò ní Oscar òmùmù tó ṣara lóore owó mara ní pépé. Òótọ́ ọ̀rọ̀ ni tí a bá ń wá omi mímu ti custard èyí tó dára tó ń ṣara lóore tí mára ẹni jọ̀lọ̀ tó tó mú àgọ́ ẹni ṣe kánmọ́nkébé dòdò ní fruit custard ó là ń sọ nípa ẹ̀yẹn custard tó dára fara èyí tí a ṣe pẹ̀lú ojúlówó ohun èròjà tó ń fara lókun dòdò ní custard dára fọmọdé àti àgbà apẹwà ara ẹni jáde bíi tọmọ tuntun jòjòló àwọn tó dàmọ̀ kì í fi ṣeré rárá wìtìwìtì ló ń tà lọ́jà ilé iṣẹ́ wa wà ní shop 45 Allsays drinks line lẹ́yìn ilé epo MRS First Gate Old Ife Road New Gbagi Market Ìbàdàn tàbí Madam Zainab Stores ilé epo agbeni àtijọ́ ládojúkọ Agbájé Junction agbeni Market Ìbàdàn 08060604369 tàbí 08155505517 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà dòdò ní custard ó dára ó ń ṣara lóore. ọmọ Sàlámì ńlẹ́ o gbogbo owó sí mọ́ṣíìnì tẹlifíṣàn fìríìjì àti gbogbo èlò inú ilé tó gbé kalẹ̀ yìí kí ló fẹ́ fi ṣe. màmá gbogbo ẹ̀ ò dáa mọ́ à ń retí àwọn kólẹ̀kùn dọ̀tí láti wá kó dànù ní. tá a bá ní ká túnṣe ní ìsìnkú ọlẹ́ mọ́ túnṣe dáadáa àti máa rúkí gan iṣẹ́ ni lọ́tọ̀ owó ẹ̀mejì yóò sì tún mọ́ náà ní ká wulẹ̀ ra tuntun. padà ó tí ì gbọ́ nípa iléeṣẹ́ Omitech Consult ni tí wọ́n tún gbogbo ohun èlò inú ilé ṣe yóò tún lálòpẹ́ jù gbàtọ̀ wà tuntun lọ kódà wọ́n ń bá ní tún ṣe nínú ilé èèyàn wọ́n tún ń ta gbogbo ohun èlò inú ilé tó jẹ́ tòkunbọ̀ wò bá ń júwe iléeṣẹ́ wọn òye. Iléeṣẹ́ Omitech Consult wà ní shop RP159 lẹ́yìn Zenith Bank Dùgbẹ̀ Ìbàdàn. Ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08164207027 tàbí 09079445943 láti tún gbogbo home appliances yín ṣe. Iléeṣẹ́ Omitech Consult ní kẹ́ẹ̀kan sí. Àrà rèé o àrà kéńgé. ẹ̀kú etí gbọ́ a sì kí ń káàbọ̀ láti ojú ọjà lókè lọ́hùn-ún bí agbélọ jíṣẹ́ kan àbí ìkejì. ètò àrántẹ̀ wájú láti ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 àjà kẹrin kòkó àzùgbẹ́lẹ̀ Ìbàdàn. owó labilẹ̀ kan ẹja Usman Ọláyínká Òkègbèrò ìtùnú Richie Aisha Àyìndé Ìtkẹ́ni Hussein Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́kòmọ́yà Adéọlá Elizabeth AJ Adéyẹmí Yorùbá boy Kavar Abchori Adéwálé Bábáú Emerson Branu Olúwapọ̀ gbogbo yín pátá tẹ̀ darapọ̀ mọ́ alápá àtìbẹ̀rẹ̀ náà lákì bákan náà Salam Suraj owó labilẹ̀ kan ẹja Usman Ridwan Sanusi Aminat Dahood Salam Bọ́lájí HAA Aṣíwájú Adéṣọ̀kan Abdul Àkàndé akí gbogbo yín bẹ́ẹ̀ tí ń kí wa káàbọ̀ sórí ètò làwọn náà ń kí yín pé ẹ kú kalẹ̀ ẹ kú etí gbọ́ ẹ kú lé fún talẹ̀ ètò ní. gẹ́gẹ́ mo ti wí torí àkókò wa níjẹjọ́ bàbá wa ẹmu Ọ̀dẹ́jìmí wọ́n ti bá wa bẹ̀rẹ̀ nípa tó ní ṣe pẹ̀lú gbó Olódùmarè wọ́n joyè wa pé ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fìdítì ńlá pé fìdítì ńlá pinnu gbó yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀
ṣùgbọ́n ńgbà tó yá ló di pé àwọn akọni àwọn ògbójú ọdẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní wọnú igbó yìí láti dẹ̀gbẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní wọnú igbó yìí láti dáko kó tó di wípé nígbẹ̀yìngbẹ́yìn ìlú padà wà tá à ń pè ní ìlú Igbó Olódùmarè. Wọ́n ní ọba tí wọ́n bẹ̀, wọ́n sì ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, wọ́n ní ti sẹ́kọ́ndírì. Ṣùgbọ́n nípa ìgbìyànjú Dio Fágúnwà Daniel Oròfẹ́mi Fágúnwà tóun náà wọnú igbó yìí lọ fúnra rẹ̀ tọ̀ àwọn iwin àti àwọn ẹbọra inú igbó yìí lọ tó sì fojú ara rẹ̀ gan ní àwọn nǹkan tí ń bẹ ń bẹ. ẹ rí i pé mo sọ ń jẹjọ pé àwọn èèyàn méjì kan ń bẹ tó jẹ́ pé iyì wọn pọ̀ lọ́wọ́ mi, bàbá wa Dio Fágúnwà àti bàbá Dúró Ládìípọ̀. Ó pọ̀ kò pọ̀ kẹ̀, ó pọ̀ gidi gan ni nípa pé ká ti gbogbo ara àtẹ̀mí bọ̀ iṣẹ́ tá a bá ń ṣe. Kédùmarè kó túbọ̀ bá tẹ àwọn méjèèjì sí afẹ́fẹ́ rẹ̀. Igbó Olódùmarè níbẹ̀rẹ̀. Bàbá ẹ̀tọ́ àtẹ̀síwájú náà àlàyé yìí. Bàbá wa alàgbà M.O. Ọ̀dẹ́jìmí ọba ẹ̀wìn nínú Igbó Olódùmarè. Ẹlẹ́bẹ̀ wo ẹ kú kalẹ̀. Igbó Olódùmarè yẹn lákọ̀ọ́kọ́ pa Fìdítì ni wọ́n ń pè. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí dábẹ́ lu àwọn akọni ló lọ dábẹ́ yẹn lu tí wọ́n kọ́kọ́ débẹ̀. Àwọn ọlọ́dẹ nítorí pé ẹnìkan lásán kò lè dìde lọ sí inú igbó yẹn nítorí pé ó léwu púpọ̀. Ṣùgbọ́n àwọn olóògùn, àwọn ọdẹ, àwọn akọni ló lè lọ síbẹ̀ lákòókò tá ń wí. Nítorí pé nílẹ̀ Yorùbá oríṣiríṣi àwọn àjànú ló wà. Irúnmọlẹ̀ là ń pè wọ́n. A dẹ̀ mọ̀ pé tá bá ti rí kan nú wọn, a ní kan nú àwọn irúnmọlẹ̀ nìyí. So àwọn irúnmọlẹ̀ pọ̀ ní inú Igbó Olódùmarè. Àwọn akọni, àwọn ọlọ́dẹ, àwọn tó jẹ́ olóògùn gidi ló lè lọ síbẹ̀ ńgbà náà tí wọ́n lọ dá tẹ̀dó sí. Àrà rèé o, àrà kéńgé. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣé ẹ ti mú gègé àti tákàdá? Ṣé ẹ ti bá ń ké sí alára? Ṣé ẹ ti ránṣẹ́ sájèrò? Ṣé ẹ ti mọ́ ọjà àròkò ìdílé ọwọ́ àrọ̀gbọ́n àga ìmọ̀ta èdè alágódẹ́ tìrọ̀tì ẹ̀ ní kéńjé? Ṣé ẹ ti wí fún wọn wípé ètò àráwọ̀n tún ti gbìnà yá? Àtúntì ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àwámárìdé àdìtú iṣẹ́ Olódùmarè tó fi jíǹkí àwọn bàbá wa pàápàá jùlọ nílẹ̀ Kóòtù Òjìrè. Bàbá okùn nìbọn rò kò tán síbẹ̀ hùn. Ẹ tẹ̀ iwájú ẹja tún mọ̀ sí nípa Igbó Olódùmarè. Igbó Olódùmarè yẹn lákọ̀ọ́kọ́ pa Fìdítì ni wọ́n ń pè. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí dábẹ́ lu àwọn akọni ló lọ dábẹ́ yẹn lu tí wọ́n kọ́kọ́ débẹ̀. Àwọn ọlọ́dẹ nítorí pé ẹnìkan lásán kò lè dìde lọ sí inú igbó yẹn nítorí pé ó léwu púpọ̀. Ṣùgbọ́n àwọn olóògùn, àwọn ọdẹ, àwọn akọni ló lè lọ síbẹ̀ lákòókò tá ń wí. Nítorí pé nílẹ̀ Yorùbá oríṣiríṣi àwọn àjànú ló wà. Irúnmọlẹ̀ là ń pè wọ́n. A dẹ̀ mọ̀ pé tá bá ti rí kan nú wọn, a ní kan nú àwọn irúnmọlẹ̀ nìyí. So àwọn irúnmọlẹ̀ pọ̀ ní inú Igbó Olódùmarè. Àwọn akọni, àwọn ọlọ́dẹ, àwọn tó jẹ́ olóògùn gidi ló lè lọ síbẹ̀ ńgbà náà. Igbó yẹn ó jẹ́ igbó ẹ̀rù tó bani lẹ́rù gidi nítorí pé àwọn irúnmọlẹ̀ pọ̀ níbẹ̀. Àwọn tó sì jẹ́ pé ó pọ̀ jù pàápàá tí wọ́n jẹ́ pé wọ́n máa ń rán níṣẹ́ ńgbà náà nínú àwọn irúnmọlẹ̀ yẹn, òun làwọn wín. Àwọn ló pọ̀ jù ńbẹ̀ nígbó yẹn gan. Ibẹ̀ ni ìgbín tó ti tóbi ju ìjàpá lọ nínú Igbó Olódùmarè. Nígbó Olódùmarè lákọ̀ọ́kọ́ pa àwọn kan bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀, àwọn ọdẹ láti múra láti dáko. Ṣùgbọ́n
wọ́n jagun dáadáa níbẹ̀ ni pẹ̀lú àwọn irúnmọlẹ̀ tó wà ńbẹ̀. So olórí tó kọ́kọ́ jẹ́ ńbẹ̀ náà ń pè ní Ògbólúọ̀sìn. So ń bọ̀ yá tí wọ́n múra dáadáa pẹ̀lú oògùn, pẹ̀lú ẹbọ, pẹ̀lú oríṣiríṣi tí wọ́n fi ń lé àwọn irúnmọlẹ̀ yẹn sẹ́yìn. Wọ́n ní àǹfààní láti máa dáko díẹ̀ títí dòní olónìí oko ti wà ńbẹ̀. Alright, ń bọ̀ wá yá tí èrò wa ń pọ̀, tí àwọn irúnmọlẹ̀ yẹn ń sá sẹ́yìn, tí èrò wa ń pọ̀ àti wá ń dá school sílẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé school yẹn tó ń pè ní LA Secondary Modern School and LA Primary School ó ní mo lọ ṣe headmaster ńbẹ̀ ìgbà náà tó jẹ́ pé ìgbà mo débẹ̀ náà gbìyànjú láti dá grammar school sílẹ̀ tó ń pè ní Fagua Memorial High School lónìí ó wà ń bẹ̀ di sí. Àrà rèé o, àrà kéńgé. Ògbólúọ̀sìn Olúwayẹmí òun náà ni ọba aládé àkọ́kọ́ olórí ìlú Igbó Olódùmarè àkọ́kọ́ ńgbà tí àwọn akọni tí wọ́n tẹ ìlú Ìdó tí wọ́n wò pé ká mẹ́nìkan ṣolórí. Ògbólúọ̀sìn Olúwayẹmí ọba àkọ́kọ́ n'Igbó Olódùmarè. Ṣé ẹ mọ̀ wípé Òkè Igbó ó yàtọ̀ sí Igbó Olódùmarè? Ẹni kí ni mo sọ bẹ́ẹ̀? Àkàràrà mọ̀ kan ìgbèríko bíi 7 sí 8. Bàbá ti kú òlókè Igbó ó di Kájọlà. Lẹ́yìn Kájọlà bọ́lọ̀ ń dúró nù. Arárọ̀mí Àwọ̀. Bàbá kú òǹbẹ̀ àdòrísùn báre. Bàbá kú òlósùn báre ó di ìletò Ajélọ́rọ̀. Bàbá kú ní Ajélọ́rọ̀ ó di Òkè Àlàáfíà. Òkè Àlàáfíà ló pẹ̀kun àwọn ojú ọ̀nà táàkàn, àwọn ìletò táàkàn ká tó dé Igbó Olódùmarè. Ìran àkéké tí ń kégi wọn júbà olóko. Ẹ̀rí ìran àkèré àwọn máa júbà olódò. Ìbàrí Olódùmarè tó ṣàrà gbogbo yíká orílẹ̀ rẹ̀. Àti wá ṣe bẹ́ẹ̀ báyìí, bàbá ti ṣàlàyé fún wa àti wà nínú Igbó Olódùmarè. Ṣé ẹ mọ̀ wípé ìlú Igbó Olódùmarè gangan fúnra rẹ̀? Ibẹ̀ ni Òkè Láńgbòdo wà. Bá a bá ti gòkè tá a bọ́ sínú igbó lẹ́yìn òkè yìí gangan, ibẹ̀ gan láti máa rí àwọn àrà tí Olódùmarè tó dá sí inú Igbó Olódùmarè. Ǹjẹ́ a mọ̀ pé nǹkan kan ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa tulẹ̀ máa pàjùbà, bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa kọ́lé kókó nítòsí Òkè Láńgbòdo yìí? Ẹnìkan ló sọ fún wọn nínú àwọn alágbára ìgbàanì tí wọ́n lọ rèé tẹ̀dó sígbó Olódùmarè pé ẹjá fàyè lẹ̀ láàrin ibi táwọn gbé àti Òkè Láńgbòdo nítorí kíni? Ìtorí tí ẹ̀yin Ṣẹranko ṣènìyàn fi sọ. Ta ni Ṣẹranko ṣènìyàn yìí? Ẹjá sáròjọ́ ọjà pa bá a bá lọ tá a bá bọ̀ ń kọ́ àmọ́ tẹ̀sí ọwọ́ iwájú. Adébáyọ̀ Akíntúndé dàda bàbá ọlọ́ṣẹ tó gáyàtà, Salman Bashir Muritado, Tìjání Ọlábísí Ọlálékan, Miftahuddin Ògúnjìmí ọmọ, Bro Àánú Olúwapọ̀. Bẹ́ẹ̀ ni o, Igbó Olódùmarè wà o, kódà bí sẹ́ńjì bá ń bẹ lápò dáadáa tẹ̀sí ráyè àmúyín dọ̀hún àjọ dọ̀hún. Àti pé ẹ lọ sí ojúpọ̀ ti Ọláyínká Ọmọakóredé Mr. Ayédùn, tàbí kẹ́ lọ sí Àrà Kéńgé, tàbí kẹ́ lọ sí Ọláyínká Correct 8 Twitter ní nìyẹn, tàbí kẹ́ lọ sí 32FM 949 Ìbàdàn. Ẹ rí oríṣiríṣi, ẹ rí àwọn bíi àwòrán, àwọn fọ́nrán fídíò tá a fi síbẹ̀ yìí tí mọ̀ wípé àkúkú ní wá bí wàá mọ̀ pààlọ́ fún yín. A lọ á bọ̀ á sì mú nǹkan bọ̀ látọ̀hún.
ọmọ ọlá olúwọlé ṣáìdì ẹ̀gbọ́n mi dáadáa samuel ìbíkúnlé arúgbó bọ́ìsì 44-4 ọ̀gá mi mú 40 o ẹjẹ́ àròjọ ọjà kábọ̀ ẹ̀ lẹ́ńbẹ̀ wọn ẹ kú ìkàlẹ̀. ó tún ti bẹ̀rẹ̀. ìdánilẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin tí sọ nídìí agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣọ̀n. ilé ẹ̀kọ́ TNM Media Academy ló pàtẹ́. o lè jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí kó o ti kàwé jáde. àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ nìyí láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin tó sì gba ìwé ẹ̀rí ní TNM Media Academy 100% practical training nínú àwọn ètò ẹ̀kọ́ bíi production and presentation skills, public speaking, 2D and 3D animation training, video and film production techniques, video effects and motion graphics. bá a ṣe ń kẹ́kọ̀ọ́ ojúkojú la tún ṣe online classes 5,000 naira péré lẹ́ẹ̀fì gba fọ́ọ̀mù kó tó wá sópin ní Friday November 13 lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ẹ láǹfààní láti gbóhùn sáfẹ́fẹ́ lórí TNM online radio àti àwọn ìkànnì míì. ẹ kàn sí TNM Media Academy ní first floor Old Kingsway building opposite Radio Nigeria Dùgbẹ̀ Ìbàdàn 0812-222-1749 tàbí 0803-526-7977 website tnmmediaacademy.com.ng pẹ̀lú TNM Media Academy wàá di agbóhùnsáfẹ́fẹ́. ìyá àlàkẹ́ mo màrí ọ. bẹ́ẹ̀ni aṣọ ìnáwó yìí ojúlóge mo ní wàá fi hàn. àǹkárá ló ṣojú rokoṣo yìí kò wá kọ́ṣẹ́ tá a fi mọ̀ fọ́. má sọ ọmọ ò mọ́ṣẹ́ tó mọ̀ fi fọ́ kí ni. Olùstar soap ti gbọ́dẹ̀ gbogbo àwọn ìdọ̀tí lára gbogbo aṣọ àgàgà aṣọ àǹkárá bí àwọn aṣọ wọ̀nyí ṣe dáa tó mọ̀ rárá gbọ́sẹ̀kọ́sẹ̀ o. ibi tọ́rọ̀ ti kan Olùstar soap nìyẹn. ọṣẹ léwọ́ tá a ṣe nítorí àǹkárá àtàwọn aṣọ tó kù bọ́ńsẹ̀ wọ́n pasa tí òórùn rẹ̀ fani mọ́ra tó yẹn kì í jẹni lọ́wọ́. kùlùlù ní ọmọ yọ̀ lórí aṣọ tí ìdọ̀tí ó sì máa pòórá bí ọgbọ́n. Olùstar soap ọ̀bọ̀ọ̀sẹ̀ ni ó lóòótọ́ fún ẹni tó fẹ́ jẹ́ alágbàtà. a wà ní nọ́mbà 8 Alákìjà street Ìmọ̀lẹ́ Fálàfíà Òkè Àdó Ìbàdàn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08058682298 tàbí 08034059627. Olùstar soap. ọba ọṣẹ ni kò lè gbà kí dọ̀tí rí òfin ọba ọṣẹ. 13 years in the journey and still counting. Thousands of products from different fields across industries, produced in a serene and conducive environment. There is a connection that makes people move and think differently. We're the all-nighters, the knowledge seekers, and the go-getters gather. Who are we? We are a family born by a common idea that is changing the world. We are Fontaine University. We lead and others follow. Enroll now for 2020-2021 undergraduate and postgraduate admissions into College of Natural and Applied Sciences, College of Management and Social Sciences, as well as College of Basic Medical Health Sciences and College of Law in the pipeline through UTME, MBAIS, JUPEP, and direct entry. For further inquiries, visit www.fuo.edu.ng or call 003-114-5929 or 003-706-3960. Fontaine University. Faith, knowledge, and service. egbògi kan ti délẹ̀ yìí egbògi àtẹ̀jẹ̀ ṣe ni ó dára fẹ̀jẹ̀ gidi gan Veneto cleanser ló ń jẹ́ o Veneto cleanser ló ń jẹ́ o. ojú rẹ̀ ṣàǹjọ̀lọ̀ lójoojúmọ́ kí làṣírí ẹ wà rí. Veneton cleanser ni. já mi sí ọ̀rẹ́. Veneton cleanser egbògi àtẹ̀jẹ̀ṣe tí bàdọ̀tí ara wọ̀ yá ìjà rẹ̀ wọ́n mọ́lẹ̀ ṣe wọ́n yẹbẹyẹbẹ. inú tó ń kú tó ń dàrú gbòdògbòdò kò bára rẹ̀ èrí inú ẹ̀jẹ̀. amọ̀nà ti dé o. Veneton cleanser egbògi àtẹ̀jẹ̀ṣe tí a fi ewé àti egbò ṣe ní ọ̀nà tìgbàlódé. NAFDAC fòǹtẹ̀lù MA1 Nigeria Limited ni wọ́n gbé Veneton cleanser jáde. a wà ní nọ́mbà 17 ọba akínyẹlé off Adeogun street Aláàfin avenue Olúyọ̀lé estate Ring Road Ìbàdàn. telephone 08034051533 fún títà àti rírà. ìwọ náà darapọ̀ mọ́ wa. Veneton cleanser àmọ̀tẹ́kùn egbòogi tí ń ya gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. àrà rèé o àrà kéńgé. ẹ kú etí gbọ́ ètò àrántẹ̀ ẹ wájú láti ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 àjàkẹ́yìn kòkó àzùgbẹ́lẹ̀ Ìbàdàn pẹ̀lú olólùfẹ́ yín Ọláyínká ọmọ Akóredé Mr. Yedun àgbà nínú káṣọ̀n kí ni iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu.
ní ojúpọ̀ ti YouTube wa most distinguished senator Wálé ẹ ṣeun dàbí ẹni pé àwọn ni òpómúléró tí wọn kì í yẹ̀ tí wọn kì í gbò ní ojúpọ̀ YouTube wa kò ní bàjẹ́ fún yín o kò ní fẹ́ bàjẹ́ nígbà kankan ẹ jẹ́ tẹ̀wájú ká lè mú nǹkan kan àbí méjì wá ká tó dìde nípa Igbó Olódùmarè a ti wà nígbó Olódùmarè báyìí a ti fẹ́ wọlé àti wọlé wọn ti ṣílẹ̀kùn ìta àkọ́kọ́ kan lákọ́kọ́ òun náà ni àpáta àdìmúlà kí ni mo pè é ṣé gègé yín àti tákàdá yín ṣiṣẹ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ kálẹ̀ náà fọ́nrán káàkán lẹ́yìn ṣe ń wojú ẹ̀ ṣọ́tàn rẹ́ẹ̀dì àpáta àdìmúlà lákọ́kọ́ kan lábẹ́ àpáta àdìmúlà yìí gangan ṣẹ̀pẹ́ àpáta máa ga sókè lábẹ́ rẹ̀ níbi ààyè tí wọ́n ń pè ní àwa akọni àwa tí ó jẹ́ akọni jẹ́ méje àwa tí ó jẹ́ akọni jẹ́ méje láàyè yìí wọn a mọ̀ wípé kéèyàn ó fowó lẹ̀ kódà níyàn kò tọ̀rọ̀ tí bá ń fẹ́ bí ẹ̀ bá sì débẹ̀ náà yóò lọ ṣe àpẹẹrẹ àti àmì pé wọ́n ṣe bẹ̀ yẹn lọ́jọ́ gẹ́gẹ́ bí ààyè pàtàkì ní àti wọ Igbó Olódùmarè láti gun òkè Láńgbòdo ní ṣókí àti kúrò lọ́dọ̀ bàbá Ọ̀dẹ́jìmí ẹ̀mú Ọ̀dẹ́jìmí ọba àwọn ohun báyìí àti wá wà pẹ̀lú alàgbà Ọ̀làǹrẹ̀wájú Ọ̀kẹ́ Ajé tó jẹ́ pé àwọn ni olùtọ́nisọ́nà àti olùmúnirìnrìn àjò nínú Igbó Olódùmarè tó ní Gẹ̀ẹ́sì ń pè ní tour guide. Bàbá ní ṣókí ibo la wà yìí ẹ̀já àwọn èèyàn mọ̀. Àwọn tí ó jẹ́ akọni jẹ́ méje àwa tí ó jẹ́ akọni jẹ́ méje gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ pé àpáta àdìmúlà. àràré o. ìfẹ́ ká pé ń bẹ̀ kákan gbó wọn kẹ́ ẹ mọ̀ wípé a wà nígbó Olódùmarè a ti kú ò ní àwa tí ó jẹ́ akọni jẹ́ méje báyìí bàbá tí wàá ń lọ tá a fẹ́ mọ̀ lọ sí ojú ọ̀nà tá a gbà lọ gun òkè Láńgbòdo àbá bàbá kan bẹ́ẹ̀ sẹ́ranko ṣènìyàn tí wọ́n mọ èrè rẹ̀ kalẹ̀ àti igi àti kí là á pè é kankéré ni wọ́n fi ṣe léyìí wọ́n fi ṣàmì síbẹ̀ ni ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ nǹkan kan nípa bàbá tá à ń sọ yìí tá a mọ̀ sí bàbá onírùngbọ̀n Yẹ́úkẹ́ ẹni tí ń gbé níbi pèpéle òkè alàgbà Ọ̀kẹ́ Ajé ta ni bàbá onírùngbọ̀n Yẹ́úkẹ́ tá a kàn lójú ọ̀nà yìí ẹ̀já àwọn èèyàn mọ̀. Bàbá onírùngbọ̀n jẹ́ Yẹ́úkẹ́ tí a rí yẹn kì í ṣe wípé status lásán ni tí kò ṣe wípé bàbá onírùngbọ̀n Yẹ́úkẹ́ à ń pè ní sẹ́ranko ṣènìyàn. Bàbá yìí wọ́n bá níbẹ̀ ni títí tí ẹ bá wo bàbá onírùngbọ̀n Yẹ́úkẹ́ dáadáa a máa rí wípé ẹ̀rí àwọn èjì ogbè ìkòkò àgbo tó jẹ́ pé ó wà níwájú bàbá yìí àdó. Ó túmọ̀ sí wípé bàbá onírùngbọ̀n Yẹ́úkẹ́ ó jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń dífá láti wo bí ọ̀la ṣe máa rí. Ní ìgbà ìwáṣẹ̀ yẹn ìtàn sọ fún wa pé ìletò tá ń pè ní ìlú Igbó Olódùmarè yìí ó súnmọ́ òkè wọ́n fẹ́ kọ́ súnmọ́ òkè Láńgbòdo ṣùgbọ́n ìgbà tí bàbá onírùngbọ̀n Yẹ́úkẹ́ tó wò ó wípé lọ́jọ́ ọ̀la a máa dí àwọn tí ó ń gbé nínú Igbó Olódùmarè òkè Láńgbòdo a máa dí wọn lọ́wọ́ kì í ṣe àwọn èèyàn tí a lè fojú rí bí kò ṣe wípé àwọn àjànú oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé ó wà ní Igbó Olódùmarè àwọn ò fẹ́ kí èèyàn kó máa dí wọn lọ́wọ́ wọ́n wá sọ fún wọn pé kán fi ààyè sílẹ̀ díẹ̀ fún òkè yìí òun lẹ fi rí tó fi jẹ́ pé ìletò yẹn ó jìnnà díẹ̀ sí ara òkè yẹn. Bàbá onírùngbọ̀n Yẹ́úkẹ́ ó jẹ́ ẹranko ó dẹ̀ jẹ́ ènìyàn tó jẹ́ pé wọ́n bá níbẹ̀ ni òun ni àìsàn ẹranko ṣe ènìyàn tí a ń pè ní bàbá onírùngbọ̀n Yẹ́úkẹ́ wà dífá ni. àràré o. ilé ojò láàbínú kọ́ ibùjókòó olówó ayé ọmọ akọ̀wé dìran èṣù kékeré òde àti ẹbọra àánú tó ń gbénú ọ̀gán aginjù dákẹ́rọ́rọ́ ńkọ́
ọjà àwọn iwin ń kọ́ ń bẹ lókè láǹgbòdo ń gbó olódùmarè ọ̀gbun àìnísàlẹ̀ ń kọ́ lókè láǹgbòdo ní gbó olódùmarè gbogbo wọ̀nyí dọjọ́ mẹ́jọ Adékúnlé dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbọ́ alálẹ̀ ètò ní. tó wọ́n ní bọ́kọ̀ bá ròkun kódà kó tún rọ̀ṣà ó ti dandan kó fàbọ̀ fún elébùté nítorí náà ni a fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àrà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé fún dídarapọ̀ mọ́ wa láti gbọ́ ètò àrà fún talẹ́ òní ní ìkànnì adẹ́rìn-pòṣónú 32 FM 94.9 ajákẹ́rin ní Cocoa House nílẹ̀ Ìbàdàn mo wá ń ṣe ládùúrà gẹ́gẹ́ bí ṣèmí wípé aburú ò ní ṣẹlẹ̀ lọ́dẹ ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú àṣẹ Elédùmarè títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé Sharafdeen Adékúnlé Ìṣọ̀lá lórúkọ tí mò ń jẹ́ adúpẹ́ gbọ́ tí ẹ̀ ń gbọ́ wa o. Ọláìdé Báyọ̀ ńlé súnmọ́ wa ń bí ìwà àti àlejò tá a ní láàrin ìṣẹ́jú márùn-ún ẹ̀jọ̀ wọlé wá lórúkọ àwọn ikọ̀ àrà àti ikọ̀ ayédùn fúnra rẹ̀ tó ń tẹ àwọn tá a jọ ṣẹ́pọ̀ lálẹ́ tòní àti àwọn aláṣẹ ìkànnì tó fi mọ́ gbogbo àwọn olólùfẹ́ ayédùn tí wọ́n kún wa lọ́wọ́ lórí ìrìn àjò wa gbogbo náà ni mò ń dágbére fún wa wípé ìpàdé wa bí adùn bí oyin àwọn tẹ̀ wájú tá a múbọ̀ gbó Olódùmarè lọ́jọ́ mẹ́jọ wọ́n mọ ṣe báyìí dàndúró lórí ètò àrà ó dàárọ̀ ràn ẹ̀ lásán. Àlàyé ṣé o mọ mẹ̀mẹ̀? Èmi mọ mẹ̀mẹ̀. Ṣé o mọ mẹ̀mẹ̀? Èmi ò mọ mẹ̀mẹ̀. O mọ mẹ̀mẹ̀. Mo ní pẹ́ mọ mẹ̀mẹ̀. Ṣé bá mọ mẹ̀mẹ̀ mọ mẹ̀mẹ̀? 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo àgbáyé àwa gangan ní mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀. Ṣé bá mọ mẹ̀mẹ̀ mọ mẹ̀mẹ̀. pọ́nbélé kékeré la fi mọ òun ọmọ rí abọ́ tó bá ti ṣí bọ́ poroporo dó ńlá fi mọ̀ bódó bá ti rí nkú mọ́ra wọn. Oru ní polongo oorun oru ní polongo oru àtẹ̀wé àtẹ̀gbà ẹgbà lẹ́nu mi kẹ́ ẹ̀ sọ́dọ̀rí 32 FM 94.9 kàkà kìláyé ń gbọ́ wa. Ajakẹ́rin Cocoa House dùgbẹ́ lé Ìbàdàn lámúlẹ́sí kàkà kìláyé ọmọ ìfẹ́ tiwa. Ayé bá dúdú káwọn èèyàn yọ sẹ̀sẹ̀. 32 FM 94.9. Studio Live. ẹ kú etí gbọ́ àlejò mi ti wà ń bí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí wọ́n mú fún wa lálẹ́ tòní.